Ó ti dà. Owó ni mo bẹ̀rù sí. It's okay. Then we call. Hello, ma. Hello, ma. God bless you, ma. Oluwa ṣe ma. Era ma. I sent to your WhatsApp the other day, last 2 weeks. Yes, ma. Yes, ma. Hallelujah. Amen. 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 Continue and pray for you. Thank you, ma. Thank you, ma. God bless you, ma. Ma. Oh, amen. Amen. Thank you, man. We love you too, man. Thank you, man. Amen. Eshima. Yes, man. God bless you, man. Yes, man. Yes, man. Shall I go as well? You mean 20,000? But I'm going to do myself. Oh yeah. Epele. Hello, ma'am. One, two, three, four, five. Mama, you do your part. Yes, sir. 20,000. 20 minutes. Yes, sir. 20 no that be 25,000. Oh, Nigeria go to so. I'm going to go for you 2,000. Good that for ẹ̀kan mọ́ sọ pé àwọn tí Ọlọ́run máa ń lò fún wa pé wọn ò ní wálẹ̀. Ẹ̀kejì abẹ́ẹ̀kẹta tá a wọlé nìyí fún àwọn arúgbó ẹ̀kan máa pray fún wọn pé wọn ò ní wálẹ̀. Ò ní wálẹ̀ láìpẹ́ bí mo ti máa lágbá ní lálẹ́ láàárọ̀ àgbà tí mo máa gbà fún yín. Tí má ti ń fún yín àdúrà tẹ́ máa gbà ní àmín àmín ẹgbẹ́ ọmọ gbèsílẹ̀. Now for my so ṣe lọ fútù ṣùgbọ́n ọ̀gá gbóhùn tó bá di kọ́kọ́ lọ ẹ̀gbọ́n ọ̀mà kọ́kọ́ lọ ní ò lọ sí ní ìdá sílẹ̀
maternity yà ní kó ti ń bímọ ẹ lọ sí tu sábà ṣe kọ Ọlọ́run kọ èyí mọ̀mọ́ yẹ bá ń náwó sáwọn tí wọ́n tọ́lọ́run máa ń lò fún wọn ẹ̀sẹ̀lẹ̀ bá ń gbàdúrà fún wọn láti inú ọkàn yín ẹ ṣe fẹ́ kó wọn àbí bàbá aládùn àlẹ́ mi ẹ túra káyìn nígbà tí ń bọ̀ sí ẹ̀ ní kẹ̀kẹ́ irú àdúrà tí wọ́n mọ ìdí ìṣẹ́ látàrọ̀ ẹ ṣe fún gbogbo wa àtàwọn tí Ọlọ́run máa ń lò kóyá ẹ máa gbàdúrà wíwá wa. Ní orúkọ Jésù gbogbo àwọn. Irọ́ ẹ pè lórúkọ Jésù ẹ̀mí mímọ́ o ẹ máa gbàdúrà wíwá. Iwájú wo dẹ̀ yín ní òdà. Ní di ọwọ́ di o. Jésù tó wà wá. Mo ti mú ó ní ẹ̀kan ìṣẹ̀lẹ̀ ní ọmọ bí ọ̀sẹ̀ náà. Ó ní ẹ̀kan ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìlú ẹ̀mí ṣọlá ìlú. Ẹ̀yin mọ̀mọ́ yìí ẹ̀ máa gbá sí àwọn ọ̀dẹ̀fẹ́ yìí. Ẹ̀rí àná ẹgbẹ̀rún méjì náà bá wà fi wò. Yóò sì máa kò sí. Ẹ lè fẹ́ ọ̀pá tá a fi sí gẹ́gẹ́ mọ̀ tí wọ́n máa pàtàlà gẹ́gẹ́ ìgbà àbàtìtọ́ lámọ́rí ìjọba bẹ́ẹ̀ lọ. Àmì o. Orúkọ Jésù. Ní wọ́n kà sí wọn kú lẹ́yìn. Ìdí ẹ̀rọ àwọn tó wà ní orúkọ Jésù. Ilẹ̀ kan ló ṣe kí alẹ́ ní àwọn èèyàn tí wọ́n fẹ́ rìn nígbà bẹ̀rẹ̀ lẹ́yìn mo fi ṣe lórí ẹ̀yàn sani. So ẹ̀ tí mẹ́ni bọ̀dù ẹ̀rí ìtawọ́ lẹ́nu ohun àdá ní àtàwọn lóbìnrin mo máa ń rí bọ́ọ̀dù dára oúnjẹ ló ń ta jíjẹ òun là ń jẹ irú oúnjẹ wo ṣe oúnjẹ jíjẹ àbí sísè sísè tó ti sè ẹ máa ń kiri mo máa ń kiri lọ ọ máa ń kiri àárín ìlú ìgbà tó bẹ̀rẹ̀ oúnjẹ yìí ló ló fi bẹ̀rẹ̀. Màtí nǹkan tí wọ́n fi dáta ta ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ń kiri ẹ̀bẹ̀ ṣe ń tà mí gbọ́n tó ń sọ ẹ̀ṣẹ̀ bímọ ni kò sówó ọ̀kan lọ́wọ́ yín báyìí láti bẹ̀rẹ̀ báyìí sorry ọmọ tẹ wá bí dà ọkọ yín kọ́ ẹ máa ráàánú gbà ẹ bá máa bẹ̀rẹ̀ oúnjẹ jíjẹ báyìí ẹ bá máa bẹ̀rẹ̀ oúnjẹ títà bí ṣe títà sísè ṣé sísè ni àbí títà bí sísè ẹ bá máa bẹ̀rẹ̀ oúnjẹ sísè sìn bí ẹ lè máa fún ẹ bẹ̀rẹ̀ ṣe báwọn lẹ́yìn àkọ́tà ọkọ mu bẹ́ẹ̀ni hello God bless you ma God bless bẹ́ẹ̀ni ma. Hello. Bẹ́ẹ̀ni ma. God bless you 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 ma. Ẹ ní ma ẹ̀ ní lórúkọ Jésù. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. Thank you ma. Yes 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 ma. Àwọn tí láì tẹ ìbìnrin lọ́gbọ̀n. Hello. Hello. Yes. Hello. Kí ẹ má bẹ̀rẹ̀ oúnjẹ at least wọ́n máa bẹ̀rẹ̀ oúnjẹ sísè níwọ̀n bàbá yìí. Lórí máa fi wá bẹ̀rẹ̀ báyìí. Oúnjẹ sísè níwọ̀n bàbá yìí. Kí ẹ má tẹ̀ ní kó tẹ̀ ẹ̀sìn rẹ̀. Wọ́n tó bá rí 30 náà òun ó tún manage. Oúnjẹ sísè. Tá bá rí bíi 50
Somebody if you bá wọn sọ̀rọ̀ kí ló dé? Kì í ṣe bẹ́ẹ̀ yẹn bí o. Hallelujah. Ẹ ṣí mà. Hallelujah. Ẹ jẹ́ kọ́ ilé kọ̀ọ̀kan. Hallelujah. Ẹ jẹ́ kọ́ ilé kọ̀ọ̀kan. Anybody bá bí léèrè pé bí èlò ló máa nílò fún kinní yẹn náà. Anybody lè bí léèrè pé ní tó bá ṣe bí èlò máa nílò. Sà ẹ mọ̀ sọ yìí kankan. Ẹ kàn tó fẹ́ ni ẹ pé nítorí lọ́mọ ti fún mi lágbára. Ẹ gbọ́ mi. Ẹ mọ̀ sọ. Ó pín sọ́nà mẹ́ta. Ẹ lè sọyé kan kó jẹ́ pé òun ní lọ́kàn jù bá ń lọ. Ẹ lè sọyé kan kó jẹ́ pé òun ò ní lọ́kàn tó bẹ́ẹ̀. Hallelujah. Hallelujah. Kí mo lè ṣe? Ẹ lè sọyé kan kó òun ní lọ́kàn jù bẹ́ẹ̀ lọ. Ẹ lè sọyé kan kó òun ní lọ́kàn tó bẹ́ẹ̀ rárá àti rárá. Hallelujah dada. Whereas ẹ tún wá lè sọyé kan kó jẹ́ pé òun tiẹ̀ ní nǹkan míì lọ́kàn láti ṣe. So then irú ẹni tó bá ń bí ilé irú ìbéèrè bẹ́ẹ̀ ẹ máa ń gbàgbé pé kò sí anywhere tẹ́bi family pẹ̀lẹ́ nìyẹn kódà kó jẹ́ family yín ni kò sí right yín lọ́wọ́ ẹ̀ pé dandan ó gbọ́dọ̀ ṣe ìgbẹ́kọ̀ fún yín gbogbo nǹkan nípa àánú ni. So máa ní kí ló ní ló máa ní màmá ní lóto 200 ọjọ́ ló máa tilẹ̀kùn àánú yẹn kò ní í ṣe nǹkan kan mọ́. So tó máa béèrè tó máa ní kó máa nílò tó wà nílò tó bí èlò sọ pé ìtọ́ lọ́ máa ṣe kéde láti ṣe agbára yóò dá fún wa ẹni sọ olóore nù ẹni sọ olóore nù. Èmi ti gbọ́n tó sọ arábìnrin ó fẹ́ ta oúnjẹ sísè ráìsì ẹ̀wà àti kíni àti spag ọmọ ẹgbẹ́ ṣe máa ń kiri ẹ̀ lọ. Kódà tó pàtì o ti ń tà tẹ́lẹ̀ torí kò bímọ bí ó ṣe bímọ yẹn kò sí nǹkan mọ́. Òun náà mò ń sọ òun náà ni mò ń sọ pé ọmọ tó bí yẹn kò jẹ́ òsín nǹkan mọ́. Ọmọ tó tún yẹn dà jẹ́ òun gbé jẹ́ òun. Ṣébèjì ni. Obi lébeji. Ó yá ń dà ọmọ ẹ̀dà gbé èdè òun. Èmi ní sọ̀tọ̀ sọ́mọ tuntun yẹn lélẹ̀. Ìgbà wo ló bí ọmọ yìí? August. Ó ti pósù 5 báyìí. Oṣù 3. Òkè ó ń lo oṣù 4. Ó ṣàpò oṣù 3. Lọ́mọ rẹ̀ dání kò wò mí dúró mi dúró. So wàá máa ta oúnjẹ padà. Are you sure? Sọ́mọ yìí ó jẹ́ òtá oúnjẹ padà. Are you sure? Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ mi ìfẹ́ gbọ́ pé mi tún tà mọ́ o. Wàá máa tà á jù pàdé ẹ̀rọ àánú gbà. Èmi máa fún ẹ ní nǹkan kan. Àwọn bíi 2-3 náà máa rán mi sí ẹ. Láàárín àwọn tó ń wù wáyé, mo gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀. Tó bá ní Thursday àbí? Tó bá di Sunday, mo donate in church. Tó bá di Sunday, mo ṣe kí ni mo ìjọba nǹkan sì pé àdúrà mi gba Jésù ó ti fẹ́ kú bọ̀dá ìbá ń tọ̀kẹ́ ìbá ń tán náà kan náà fún wọn ìbá ń tán náà kan fún wọn jà nígbà tẹ́lẹ̀ kí nǹkan kú now ẹ ṣe mà ẹ̀pẹ́ dé ẹni ló ṣe bí yẹ̀yẹ́ onídàá kan mò ń gbé sá mo lé ẹ̀pẹ́ dé yóò dára fún lórúkọ Jésù ó ti ṣe so ó yẹ ẹ̀tàn mọ́pa ìlówó sí náà bí so mi ní ó ní 30,000 ló ń fi ń tà tẹ́lẹ̀ ní ìwà mọ́ tó fi tà báyìí but èmi wá bí ọlẹ́rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ń sè pé tó bá rí bí èlò ó ta oúnjẹ. Alákọ̀ọ́bá gbé lẹ́yìn ẹ̀rọ ànúgbà ẹ̀rọ wọlọ́n ojú òní tí wọ́n àrí ìrànlọ́wọ́ tó ga so tó bá ti di Sunday ìgbẹ́ ní Thursday ní tẹ́mi bá ní èmi á ṣe fún ẹ mo gba Ọlọ́run gbọ́ pé èèyàn 2-3 ń bì mí ní pé báyìí wọ́n pè mí lẹ́yìn program wọ́n á dẹ̀ ràn mí sí i tó bá dàárọ̀ Sunday wọ́n donate church pé
mo sórí ire o ẹlẹ́dá mi wàrà ànúgbà tó bá ti wá bẹ̀rẹ̀ oúnjẹ yẹn máa make sure pé ó bẹ̀rẹ̀ dáadáa kò dẹ̀ máa ta tí n bá dé mà ní yóò ráìsì dáa ìyá àbèjì ó ráìsì ó bí méjì ìyá àbèjì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì ẹni lẹ́ẹ̀mejì sọ pé ẹni sùúrù ó bí tí lẹ́ẹ̀mejì ìdòwúlé obìnrin tuale àgbẹ̀ fún ọ̀tọ̀. Ẹgbẹ́ dídà. Ṣé àwọn mẹ́rin náà ni? Báyé kẹ́hìndé àkọ́kọ́ dà. Àwọn àkọ́kọ́ rè. Àyẹ̀kẹ́jì lélẹ̀ ìkejì lélẹ̀ àwọn jà. Mo wà lọ. Àwọn olè jàre ọgbọ́n mi dọ̀. Ẹ wá láì. Báyé kẹ́hìndé kejì lélẹ̀. Káre àwọn kan. Ẹ bójú wa ẹ̀. Àkọ́kọ́ rè. Báyé kẹ́hìndé kejì lé. Àwọn kọ́ dà. Ìkejì ẹ̀dà. Ọkùnrin. Àdìlá àjọyọ̀. Kẹ́hìndé. Mo kọ̀nẹ́ẹ̀tì ìbejì lẹ́ẹ̀mẹ́wàá lára ẹ̀. Ẹ̀yin náà jẹ́ kọ̀nẹ́ẹ̀tì ìbejì. Iṣẹ́ Olúwa. Ó kọ̀nẹ́ẹ̀tì ìbejì. Ẹ̀yin ẹ̀ tíráì o. Ó ń gan lára ìbejì. Ìwọ gẹ́gẹ́ ìbejì. Ayé jẹ́ kọ́. Òun ìbejì. Òun ìbejì lẹ́ẹ̀mejì. Ọlọ́run. Àwọn ẹ̀lájú àwọn kan dẹ̀ ń wá ọmọ. Yes sir. Ọlọ́run bó ló ṣe ń pín. Mo ń sọ̀rọ̀ àwọn tí ń wá ọmọ tí ò bímọ. Àwọn kan Ọlọ́run bùkún wọn, wọ́n sì ń wá ọmọ ìyá. Wọ́n ẹ̀dẹ̀ rí ọmọ. Ìbejì, ó bí ìbejì láàkọ́. Ìbejì lòun, òun bí ìbejì láàkọ́, ó bí ìbejì lẹ́ẹ̀kejì. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ìwọ tó ń pín gbogbo ẹni tó ń wò mí tí wọ́n ń wá ọmọ. Olúwa fún ọ ní ìbẹ̀ta. Ẹni ń wò mí tí ń wò. Torí ní tó tiẹ̀ ló bí o ti bẹ̀rẹ̀ iṣẹ́. O ti bẹ̀rẹ̀ ráìsì àtẹ̀wà. Ọmọ ń pọ̀ lára obìnrin. Ìbejì láàkọ́. Mo ti rí rẹ̀ tí o ti pẹ́ díẹ̀ o. Àní kẹ́hìn ìbejì lẹ́ẹ̀mejì. Èmi ti rí ti pẹ́ ẹ̀yìn tí wọ́n rí. Ẹ̀mí lẹ́yìn náà ìbejì. Àwọn tí wọ́n rẹ̀. Ẹ̀yin náà méjì lẹ́ẹ̀mejì. Irọ́ ni. Ẹ̀yin Ìdòwú lẹ́yìn. Ẹ̀yin náà bí ìbejì lẹ́ẹ̀mejì. Ó sì bí Ìdòwú ọba làbá. Ìdòwú kan náà ni kò kàn bí ìbejì. Màmá wa. Ìdòwú kan rè dádì. Nílẹ̀, màmá wa. Ẹ rà àdúgbà. Amen. Ojú ò ní fún mi. Another bad you. Era no. Can you hear from the other? No. Change the phone here. Can you? Can you hear me? Beji le na so bi. Edro, say odun beji le n se n bi mo. Ìbejì le bi. Táyé lẹ́pọ̀ Kẹ́hìndé ni ṣé ìbejì kan lẹ́yìn bí ń ti ẹsẹ̀ bí náà ni màmá wò. Ọdún ẹ̀yin tẹ̀ ń wọ́ ọmọ lálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ọmọ Jésù ẹ̀yin arúgbó ẹ̀yin ò wọ́ ọmọ ni. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ọmọ ẹgbà ọmọ yín. Ẹgbà ọmọ. Ẹgbà ìbejì. Abẹ́ rí nǹkan ni. Abẹ́ rí ìbejì ni. Ẹgbà ìbejì ni. Pásítọ̀ Sunday wá gbà ìbejì. Pásítọ̀ Sunday.
That's sender. Back to sender. I begin to do this. Back to sender. The people say, I don't get garbage. Alone love beside. Calling Sunday morning. Yes, woman, Daffy, ṣàánú fún mi. Ṣàánú fún mi. Back to send that le Daddy la. Owó mi lè. Owó mi lè. Wọ́n bí ẹsẹ̀ náà. Yes, sir, wọ́n wà mí sà. Méjèèjì bí fún ọmọ yìí. Hello, sir. Ẹ fún 5,000 kí n bá ọmọ ilé ìsàn ọmọ. Glory. Ó ti wà mí. Ẹ bá mi tó jọ àwọn bèjì. Sáájú òní tó máa dé bá lé lálẹ́ nínú ìlú. Tó bá parọ́ òkà àyàn náà rẹ̀. Tí o máa tí ó dé bá ń lé lálẹ́. Ìmọ̀ tí màá dé bá ń lé lálẹ́. Ìrẹ̀lẹ̀ èdè bá lágbára ẹ̀jẹ̀ Jésù. Iṣẹ́ Olúwa. Obìnrin ìbí yíbo lobìnrin yẹn. Yes, sir. Àánú máa dìde fún mi. Àárọ̀ Sunday apàdé ìṣó. Ọlọ́run tó mú obìnrin ẹ̀rín rẹ̀ ó sùn ní Sunday. Tó bá di next week Thursday, a tún mú ẹnìkan tí yóò ríran lọ́wọ́ gbà. Ẹ̀rọ àánú gbà. Ọlọ́run mọ̀ nípa gbogbo tó ń ṣe wá ló dé yanjú ọ̀rọ̀ wọn. Ẹ̀yin tẹ́ bá wá mú yàn, ẹ mú ẹlòmíì nìyẹn. Àánú obìnrin yóò ṣe bí wa. Ìyá bèbè, bí wọ́n sáwọn èèyàn.